gbogbo mùtúmùwà àkó ọdún ní ẹ̀mí wa ṣe púpọ̀ rẹ̀ lókè pẹ̀ láàyè àti láyé. Àrẹ̀mú yín ló tún dé, ẹwà èdè ló tún fẹ́ ṣàn. Àgbékalẹ̀ tá a ṣe tí ò létò tó yanrantí a máa fààyè ìwà ìbàjẹ́ sílẹ̀. Ètò tá a ṣe tá ò tẹ̀lé a máa fàdìbàjẹ́. Ìwọ̀nba àgbékalẹ̀ ohun ètò èyí ó wà nílẹ̀ àtúnpadà mẹ́rí. Bí iyán akọ̀ tá ògún ní ṣẹ́ṣẹ́ṣẹ́ máa ń lẹ́ṣẹ́. Tọ́kà tá ọkọ̀ tá òrò ní kókó ṣe ń padà ní kókó. Ilá ìroko tá ò bójútó lórí iná a máa pọ́n kọ́kọ́. Sanyín médè pẹnu mẹ́gùsí tó ohun bàbà. Òró gbàǹgbà arọ́bọ̀dọ́ kún kẹ́kẹ́kẹ́ bí ọba ìdun rùmùrùmù ìtun. Ajínasẹ̀ tí ń jẹun ajílàágùn ajígún ẹni. Àkápálẹ̀ tí ń jàre àtẹ̀pámọ́ṣẹ́. Ọgọ́ta ọgọ́ta owó aláàrú àpé gbogbo wọn ló ń wáṣẹ́ wọn ò ṣetán àti dá kankan. Èyí abẹ wọ́n sí àjẹwọlẹ̀ náà ní jẹjẹrẹ yìí ti jẹ́ jù wọnú egungun. Ìrandíran wọn ò padà mọ̀ yàtọ̀ apálára ìfúnpániyè kan. Nígbà ò jẹ́ pé ìdá kan ìran àwọn adarí ní jọrọ̀ àtọmọdọ́mọ 99 ó kù. Ojoojúmọ́ náà fẹ̀yìn bọ̀gbẹ́. Èyí bá fojú balẹ̀ ẹjọ́ nínú wọn apirọrọ ṣubú ṣeré. Wọn adákú ṣeré, wọn lọ́rọ̀ mọ́rùn ẹranko igbó. Kàlòkàlò àǹjọ̀nú agbówómì. Ẹ̀sìn rèé lóde gbangba wálíà. Akànfọ́pọ̀ tirẹ̀ fídà nìkan ṣebẹ̀. Ìran kan atarọ̀ òbí fájèjì nígbà ò lè dáfọ̀. Akótilétà lóyún sínú fòbò tọrẹ. Fatafata lédè ń yọ lẹ́nu rẹ̀ bí ìpẹ́ẹ̀rẹ̀. Ẹ̀sìn yìí ò ní tán o, àyàfi táyípadà bá ráàyè. Àfàìmọ̀ kíran tí ń bọ̀ wá má gbé wọn ṣépè. Ó gbèrò ó fẹ́ àtúnṣe. Ó gbèrò ó fẹ́ àtúnṣe. Ògúnlẹ̀wà yìí ká ṣọdún ayọ̀ ká tó ríra láàárọ̀ ọ̀la. Ó dàbọ̀.